ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ohun táwọn èèyàn treat ọ̀tọ̀. I am not a pedophile, I am not a rapist, and I will never be. Ó ní nǹkan tó ṣe tí mo fi lè dànù náà mo ń promote ẹ̀ ní tó bá ní kí n má sọ̀rọ̀ yáà ṣe script ìdáwó yáà ṣé mi mọ̀ ń pa rape ni pé mo fẹ́ rape èèyàn pé yàrá ọkùnrin yẹn mọ̀ tí bá parọ́ mọ́ ọ̀run kẹ́fìyà jẹ mí bí ọmọ yẹn ò fẹ́ ṣe wọ́n yẹn ń sọmọdé wò pé wetin this brother do now. ó tó dùn mí jù ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ni pé ojú mọ̀ kó ti fi Priscilla àtọmọ yẹn sọ mi nígbà tó kéré èmi rape ọmọ ló kí mi gbogbo nǹkan yẹn àwa ò mọ̀ ní òun fẹ́ ó láwọn èèyàn lòun fẹ́rẹ́ mọ́ láwọn èèyàn ó ṣàlàyé tábà lè rewind tá sọ fún ẹntì ẹ̀ gbogbo nǹkan yìí tí má parọ́ wọ́n máa rí ẹgbọ́n set up ni mo ṣe pẹ̀ rape ẹ mọ̀ wèrè yẹn ní NGO kan tó fẹ́ gbé sókè ọ̀dẹ̀ fún packaging kò ń fọwọ́ bá àgbọ̀ tí má parọ́ Ọlọ́run ẹ fìyà jẹ mí gbogbo fẹ́ ni mo fi hàn ẹ́ ní inú bí rí in fact àwọn God Olúwa ẹ fèrò mi dá mi lẹ́jọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára èrò mi ẹ fi dá mi lẹ́jọ́ ní wákàtí so ó mọ̀ tọ̀ nítorí tó fẹ́ jẹ ni bíbí mi ò ní bá anybody jẹ́ tó ní mo ti sọ fún ti gbé case file mi fọlọ́run lọ́tí mo fẹ́ wọ prison ṣe sí mọ̀ fúnra rẹ̀ pé mo ń promote mi ò fẹ́ rí mi ò toast rí mi ò hug rí mi ò kiss rí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ikú tó bá fẹ́ bẹ́ni lórí ṣùgbọ́n tó bá sì ní nífìlà ó yẹ ká máa dúpẹ́ ẹ̀ bá Àjèṣà ti jáde sọ̀rọ̀ lórí bó ṣe lọ sẹ́wọ̀n bàbá Àjèṣà mọ̀ tún pẹ́rẹ́pẹ́rẹ́ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Princess bẹ́ẹ̀ ò bá gbàgbé bàbá Àjèṣà náà ni wọ́n sọ pé ó bá ọmọ kékeré kan sùn níbi tí wọ́n ti sọ wípé ló ń fi àwọn pọ́n ọwọ́ ọmọ kékeré náà là tí wọ́n sì fẹ̀sùn kàn nígbà náà wípé ó fẹ́ rèpù ọmọ náà ni bàbá Àjèṣà ti wá jáde gbayagbaya wípé irọ́ ni Princess pamọ́ òun o wípé níṣe ni Princess sọ fún òun wípé àwọn jọ fẹ́ ya fíìmù ni ó wà ní tẹ́lẹ̀ rí ni Princess ti wà pẹ̀lú òun wípé nípa ìwà gàbàgebè rẹ̀ làwọn ṣe lé kúrò nínú ẹgbẹ́ ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé tẹ́lẹ̀ rí òun náà ni Princess fẹ́ fẹ́ òun o ṣùgbọ́n òun ò fààyè fífẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ pọ̀ nínú èyí tó sọ níbi tó ti ṣàfihàn ẹ̀ wípé lọ́jọ́ náà gan Princess ló pe òun o wípé káwọn wá ya fíìmù ọ̀hún ó wà ní àṣírí padà tú o nítorí pé ẹnìkan nínú àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ ó náà ni ó ṣàlàyé kinní ọ̀hún fóun wípé níṣe ni Princess fẹ́ fi kinní ọ̀hún dẹ pàkúté fóun o ṣùgbọ́n ṣá ó ti sọ àwọn nǹkan tójú ẹ̀ rí ntójú ẹ̀ rí nígbà tó dé ọgbà ẹ̀wọ̀n tí pẹ̀lú pé ó fọwọ́ tọ́lẹ̀ fọlọ́ǹbúra wípé tó bá jẹ́ ṣe wípé òun lòun jẹ̀bi Princess ó lóun ò ní tẹ̀wọ̀n òun dé ó ní kóun kú síbẹ̀ ni o ó ní ṣùgbọ́n tó bá yẹ ṣe pé òun ò jẹ̀bi Princess ó lóun máa dé láyọ̀ ó lóun ti dé báyìí ó wá sọnù ọ̀rọ̀ rẹ̀ pé níṣe ni Princess fẹ́ fòun gbàwé torí pé níṣe ni Princess lọ ṣe àdúró ìyẹn nílùú òyìnbó tó wà kán bá lè sọ wípé wọ́n ti fojú ẹ̀ rí èèmọ̀ àti wàhálà lórílẹ̀‐èdè tó wà nípa bẹ́ẹ̀ kò lè padà sórí orílẹ̀‐èdè ọ̀hún mọ́ kán lè fún níwèé ìlú yẹn lórílẹ̀‐èdè tó wà gbogbo ẹ̀ ó náà ni bàbá Àjèṣà mọ̀ títù ó wà ní pé Ọlọ́run tó wà lẹ́yìn òun ni ó ní Ọlọ́run Olódùmarè ni ó sì gbèjà àwọn jà ó ní ká fọ Ọlọ́run ọ̀hún lẹ o wípé yóò gbèjà àwọn jà ó wá ní ó jẹun tó dùn púpọ̀ wípé Ìyábọ̀ Òjó ó náà pariwo kinní ọ̀hún tó sì ń pè òun ní abánisùn tipátipá ó ní Ìyábọ̀ Òjó tó jẹ́ pé ó ti fọmọ ẹ̀ sọ́hun rí láwọn ìgbà kan ó ní serú Ìyábọ̀ Òjó ọ̀hún bẹ́ẹ̀ kó wá máa sọ wípé àfi ipá bá nílò lóhùn ó ní ṣùgbọ́n ṣá o gbogbo ẹ̀ ló ń fi lé Ọlọ́run lọ́wọ́ ó sọ àwọn ọ̀rọ̀ yìí lórí ètò kan èyí tí Bíọ́lá Adébáyọ̀ fi wà lẹ́nu wò níbi tí bàbá Àjèṣà ti bú sẹ́kún nígbà tó ń sọ̀rọ̀ náà ọmọkùnrin ó bú sẹ́kún débi pé omi ń jábọ́ lójú ẹ̀ kùrùkùrù àdánwò ayé ò mà ní kọlù wa orí kọlù ẹ̀yin olólùfẹ́ wa o ajẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́yìn ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá má gbàgbé o láyé tí aago pébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wò ó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o ẹ̀já ṣe ẹ̀ èyí tó bá gbà lọ ẹ̀já kétí ọ̀hún ó gbà bọ̀ àwọn tí wọ́n ti gbọ́ pé bàbá Àjèṣà rèpù nígbà náà ẹ̀já kan mọ̀ wípé bàbá Àjèṣà ti wá sọ àwíjàre tiẹ̀ o wípé bẹ́ẹ̀ kọ́ wọ́n parọ́ mọ́ òun ni mo ṣe ní ẹ̀já ṣe ẹ̀ káàkiri social media ẹ̀já subscribe síbẹ̀ ká lè máa update wa ẹ má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ ń bẹ ẹ wọ wọn fi gbogbo fọ́nrán ọ̀hún hàn wá ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ kẹ wá rí kinní ọ̀hún lọ́rìn kinní wín. wọ́n yẹ wá ní ọ̀la ẹ̀ ẹ̀ máa gí umọ̀ tó wá ti di ẹ̀kọ́ bẹ́ẹ̀ godmother tó wá sọ ẹni tiẹ̀ sọ pé ti gbọ́ ẹ̀ mọ̀ pé obìnrin kan sọ pé ti gbọ́ kẹ̀kọ́ kóun bí sóye yín sìn sóye yín ẹ̀ máa gí ẹ̀kọ́ sọ máa bẹ̀ pé kó má bínú ẹ̀ ṣe set up mi gbogbo fẹ́ ni mo fi hàn ẹ́ mi ì mú obìnrin rí in fact àwọn God Olúwa ẹ fèrò mi dá mi lẹ́jọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára èrò mi ẹ fi dá mi lẹ́jọ́ ní wákàtí ohun tó ṣẹlẹ̀ ní bíbí ó pè mí mo travel mo dé wá ní ṣé mo gbọ́ pé òun ní problem pẹ̀lú marriage mo mo gbọ́ kankan bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ayé òun bàjẹ́ òun máa para òun ni òun máa ṣe èwo ní pípara ẹ̀ kí ló ṣẹlẹ̀
ṣàṣàlàyé òun ní miscarriage ọmọ bàjẹ́ mọ́ òun nínú wọ́n lòun lè bímọ mọ́ òun sáwọn yẹn lọ́lọ́run ni gẹ́gẹ́ bí ẹni tí mò ń promote mo lẹ́lẹ́rìí eléyìí bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wà frustrated mo wá ní òkè má jókòó ńlẹ̀ so ibi tó ń gbé òjìnà sí studio mi ní Sábó ní Yaba Little Road ni mo wà both studio and everything bẹ́ẹ̀ ni mo wà so mo wá ní kó jẹ́ ká pàdé lózone máa ń gbé lọ sózone láti lè jẹ́ kí gbogbo tó ń rò yẹn kò náwó náírà fún mi rí o tó bá jẹ́rọ manager òsùn gbó wa báyìí sí lórí popcorn I use my card there is big supermarket ní under Ozone you know manager yẹn gbọ́ mi báyìí nítorí a ní relationship dey pé tí n bá ra nǹkan máa gbé wá bá mi ní step ẹni mo wà ní lag mo tẹ́tà àti mo rí nígbà gbogbo ìṣẹ̀lẹ̀ so ẹni yẹn gbogbo wọn náà gbọ́ báyìí jẹ́ kó máa text kó máa send message nípa parọ́ ọ̀dọ́ òun ló mú mi mọ manager Ozone cinema so bí tí mo ń lọ ni pé treatment tí mo fún láàrin ọ̀sẹ̀ méjì ó kò jẹ kò ju wọ́n yẹ lọ lèmi náà ní issue pẹ̀lú marriage mi àdéhùn one location èmi pẹ̀lú ẹ̀ mo rò pé wọ́n á discover because níyẹn ó shake mi gan marriage tí ò ní wàhálà ó ṣe marriage tán ó ló fẹ́ lọ ṣe master UK mo dẹ̀ ra ticket mo ṣe visa everything ó dẹ̀ lọ ó dẹ̀ dọ́rùn àṣẹ set up plan work ní ó ti níbi tó lọ. ṣe ló mọ pẹ̀lú wọn. ó bá ní twins but ó yọ dànù. ó yọ àbò bàjẹ́. ẹ̀rọ màmá tó bí kò support ẹ̀ dé ní màmá yẹn jẹ́ teacher lẹ́kọ̀ọ́ yìí but wọ́n ti retire dè ní màmá yẹn ò support màmá told me pé àwọn ò lè parọ́ fún mi àwọn náà bímọ táwọn àwọn kò dédé láwọn bá nínú ẹ̀jẹ̀ àwọn dẹ̀ rọ́ṣẹ̀ hospital even hospital yẹn mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹni kọ́ má jẹ́ kí n wọlé ládẹ́gbẹ́gbẹ́ kí ni mo ṣe ẹni yẹn ti kún sí wọ́n ṣe bí wọ́n lọ ní kíyàwó ẹni wọ́n lọ sẹ́yìn oṣù 5 àti nǹkan ìbejì oníbejì lèmi náà bọ́ tó jẹ́ kí n sẹ́yìn yẹn fún ni pé ìkọ́ ti bàjẹ́ mi dẹ̀mọ́kọ́ tí kejì wà nítorí mo ti lọlẹ̀ lórí mi ti darí kí mo ṣe fọ́mọ yìí bíbí ìyẹn lọ bẹ́ẹ̀ so treatment tí mo fún yẹn a wà ní location ó ní nǹkan tí princess ṣe tá fi lè kúrò wọ́n mi ní sọ. ilé wọn kúrò ní location a lè kúrò ní kákọ̀sì yẹn if you know o ti bá màmá ṣiṣẹ́ rí FM Destiny mama that is my mother-in-law tó o mọ̀ lẹ́nu. mama. àwa òun gbé relationship wá sí location mama yẹn is just like my mother. But the problem yẹn ṣẹlẹ̀ pé ká má fi máa ronú wọn ní mò ń ṣe bákan ó ti fẹ́ bọ́ sí òkè jẹ́ ká máa yaṣẹ́. ó ní tí pẹ́ẹ́sì ta fi lé kò sọ yẹn. àti gbogbo àwọn oníṣòkòtò tó ń sọ mo fà yín lọ́lọ́run lọ́wọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí fà yín lọ́lọ́run lọ́wọ́ nítorí pé orí nẹ́ẹ̀tì ti di platform ìṣù akọ́nìdé ẹni tó ṣẹ̀ akọ máa níbi ọ̀rọ̀pọ̀ mi ò mọ kankan nípa tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo máa sọ tó bí mi yẹn mo sì ní sọ torí à ń prepare movie ni mo fẹ́ káwọn èèyàn wò kí wọ́n lè rí details njó sọ fún gbogbo ayé pé òun arrange introduction fún mi tí mo turn it down kó sọ fún wọn náà o lè họ kate ibi tí wàhálà ti dé nìyẹn ọmọ tajọ lọ ń jọ yẹn gẹ́gẹ́ bí ọmọ tó tẹ̀lé mi wáyé òun ló wá ṣe witness ní court ọ̀rọ̀ pọ̀ bíbè òun ní kí n tá ṣe rí princess irọ́ ọmọ reason má sọ bẹ́ẹ̀ sórí jẹ́ kó máa ṣe tó ń ṣe yẹn kò normal. all right ká tún lọ sí ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ̀dẹ̀ let's start from where you're from báwo lẹ ṣe dàgbà gangan irú bo lẹ dàgbà sí bí gbogbo wa ṣe wà gbogbo wa lè máa ṣiṣẹ́ kan náà ọ̀ bí wọ́n ṣe tọ́ wa bí gbogbo wa ṣe dàgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì dàgbà sábúlé ẹlòmíì dàgbà sí ọ̀dọ̀ àtàfàtà dìde ẹlòmíì dàgbà lórí ẹrọ̀fọ̀ ẹlòmíì dàgbà sílé ọlá oríṣiríṣi upbringing ni gbogbo wa ní irú upbringing wo lẹ́ni àti pé ọmọ olówó ni. ní ṣókí ní tiẹ̀ tó máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo ṣe bá fọlọ́run dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé ní gbogbo tẹ̀tí dúró tì mí káàkiri àgbáyé Muslim Christian even oníṣẹ̀ṣe ẹ ṣé o thank you mi ò lè dúpẹ́ tán. ẹ jẹ́ ká lọ sí nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ọ̀rọ̀ ẹ̀wọ̀n fi wáyé kí lè sọ nípa ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan nínú orin ẹ sọ pé àkóbá ni àwọn èèyàn rí bíi pé àkóbá ni kí ni from your own mouth especially pé this is the first time tẹ́ máa sọ̀rọ̀ jáde nípa yàtọ̀ sí bóyá nǹkan tẹ́ sọ ní court nǹkan táwọn èèyàn ti gbọ́ ní tán ni àwọn sọ report kí ló rí lè ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ ká bọ́ lórí burúkú bẹ̀rù pọ̀ even princess fún ara rẹ̀ ó mọ̀ pé gbogbo àwọn tó ń ti bá ṣe ló ń betray ó mọ̀ kó tó bá fẹ́ parọ́
because àwọn tó nífẹ̀ẹ́ mi nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n wá jáde pé let's go there níbo lè ṣe kékeré níbo lè ti gbé níbo school lè lọ bọ́ wọn ò ní jìnnà lórí ọ̀rọ̀ tiẹ̀ princess ayọ̀ dá mi àwọn àmọ́jú yín lọ àwọn àlóòtẹ́ kò ní pẹ̀lú Yomi Fabiyi lórí ìgbà tí mo jáde fún bẹ́ẹ̀ so ṣọ́ọ̀kì ò jẹ́ kí n lè kẹ́ anybody Abájẹsà pété akínyìn tẹ̀múdà ẹ̀wọ̀n ọ̀rọ̀ obìnrin ó ní pété àbọ̀ ṣé princess àmọ́ dáadáa jọ lọ sí school láti bẹ̀rẹ̀ lópin àwọn àmọ́jú yín lọ ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ wà lọ́bẹ̀ even for 2 days lóòótọ́ yà sáwọn ladies náà ní hotel they came from abroad mi lè sọ́jú yẹn lọ I'm sorry. ẹ má bínú kẹ tó fi lọ́nà lọ́wọ́ tẹ́fẹ́ fi lóyún lọ́wọ́ nígbà tí wọ́n pè yín ọ̀rọ̀ yẹn àti. mo mọ̀ bí tí mo mọ̀. ẹni pé wọ́n pè yín kẹ wá ṣe fíìmù ni. bẹ́ẹ̀ ni jẹ́ kí n sọ mi ìrún gbàgbé wọ́n ló cut mi so mi ìmọ̀lé tó ń gbé mo ṣáà dẹ́kọ̀ kákọ́ ti short mo wá ń pè ká ní mi ò fún àwọn boys lówó ní Adékúnlé àti gun bridge yẹn bá escape wàhálà yẹn mo ti pè mo lọ dúró ní Unilag tí máa tún parọ́ HOD wa ń gbọ́ gbà tí mo pé tí mi rí pé mo mọ bí tí mo lọ wọ́n wá tó nǹkan bí 3 mo dẹ̀ wà nú àwẹ̀ mo wá ní wo jẹ́ kí n máa lọ bí mo ṣe débi Adékúnlé mi fẹ́ bàbá yẹn dúró ní bàbá Ìjẹ̀ṣà kìíní kan padà yọ 20k wọ́n tóbi márùn-ún bá fún wọn bí mo ṣe fẹ́ gun bẹ̀yẹn báyìí mo kàn rí kọlẹ̀ ẹni mo ti wà níbi tí mi sì lè padà slow tí mo slow yẹn àbọ̀sì yẹn sáré wa àbá tí ló ń ṣẹlẹ̀ náà ẹni tí mo fẹ́ lọ bá ló ń pè mí ìdàgbà àbá yẹn máa wọ̀ ẹ̀ tó bá àyìn tiwa mo ṣe ní kí n wọnú ilé pọ̀ yẹn àfi mo ṣe ń lọ yẹn àti ní prison ni mo lọ hello nítorí mi rẹ o wọ́n á pè ń bo ni mò ń bọ̀ wọ́n á ní tí bá ti débi báyìí pé ọmọ wa mú mi kódà mo ra ìṣó dání tí mo fi break dẹ̀ pé eré tèmi ń bá lọ ni pé àwọn olóyìnbó ló pè mí pé àmọ́ ti pẹ́ òun rẹ̀ sọ fún wọn pé òun ló ń jẹ́ pé because mo ti wà náà mo ti pé mo ṣe débẹ̀ tí mo bá wọn I'm sorry ẹ má bínú o mo bèrò ń bẹ̀ mi ìmọ̀ pé tọ́ọ̀gì làwọn yẹn mo fà mo fún wọn ní èso tó wà lọ́wọ́ mi wọ́n kàn gbà wọn ló bá ní jẹ́ kí n lọ múra nsàlẹ̀ ó ní omi ìmúra bàbá Ìjẹ̀ṣà o pé something tó ń mú mi lọ ok kámẹ́rà líle ó ní ẹ kò sí náà torí kò sí jẹnẹrétọ̀ ẹ kò sí náà níbi tó ń gbé ó ní kò sí epo kí lára fẹ́ ṣe báyìí ó wá ní ẹ èmi dẹ̀ ti pẹ́ mo ṣe ń pọ́jú mo ṣàrí pé ó ń na ọmọ yẹn bá ṣe dé ọmọ ojú ọmọ yẹn kò rojú ọmọ níta ní fẹ́ bá yẹ sọ́lọ́mọ ní tẹ́ ẹ̀dámọ̀ yẹn mọ̀mọ́ torí mo mọ ọmọ yẹn ó wá ní sọ́mọ wá ní ok jẹ́ ká lọ change láti fẹ́ ṣe wá ní àná tó máa wọ̀ náà ní kò lápá báyìí lọ́mọ yẹn o mo ní ok kí ló fẹ́ ká ṣe script ìgbà ó ní ṣé mi mọ̀ ń pa rape ni pé mo fẹ́ rape èèyàn pé ọkùnrin yẹn mọ̀ tí bá parọ́ mọ ọ̀run kẹfìyà jẹ mí mo ní rape àsọkò wá sí script ó ní kákan ṣe pé rape àwọn èèyàn wá wọlé àwọn akáwà mọ́bẹ̀ mo wá lókè mo wá ní kí n ya aṣọ yẹn kí n ya sí kámẹ́rà mo ní tó bá lọ lóde lẹ́yìn sórí YouTube wọ́n máa block ẹni ó ní rárá ó ní nǹkan fẹ́ fi support proposal fún Lagos State kó nǹkan fi gbowó jáde pilot ojú kòkòrò owó náà mẹ́mi náà lọ because I calculate owó ń lọ bí má sunkún driver owó ṣe bí iṣẹ́ mi ni mo à ń rí bí 300,000 naira per day for kámẹ́rà mẹ́ta mo ní gbogbo kámẹ́rà you know now gbogbo ẹ̀ ló bá gbogbo ìṣẹ̀lẹ̀ yìí lọ so gbogbo tí mo rò nìyẹn pé ok series torí àwa náà ń ya ìwé ìwò yìí tí Lagos State support wa so ohun tí mo ṣe nìyẹn nígbà tó sọ nǹkan yẹn fún mi tán mo wá rí pé ọmọ yẹn ò fẹ́ ṣe ọmọ yẹn ò sọmọdé wò pé wetin this brother do now nígbà tó wá ní sọ̀rọ̀ director yẹn ọ̀n ṣe bẹ́ẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ èmi máa train ẹ̀ máa ṣe rìhásà pẹ̀lú ẹ̀ wọ́n ní ẹ̀ka ṣe rìhásà òun ti kọ́ láti jẹta kíníkan so máa ní táwọn fẹ́ requirement máa ṣe wọ́n máa ń pè kíníkan ní kí la máa ń pè náà pre kíníkan shoot táà ní jẹ́ kó mọ̀ tàbá kan sáré ya kíní yẹn mọ́ ní tàbá ti ń ṣe rìhásà ẹ̀ tó ti ń sọ nǹkan tó ń sọ ẹ̀ kàn ẹ̀ record I get the best gbogbo ọ̀rọ̀ tí mo bọ́ ọmọ yẹn sọ náà mute audio ẹ̀ ni mo ní hello how old are you ó ní I'm an adult so you don't have boyfriend you don't know like when someone want to rape èmi dẹ̀ tún bá sọ̀rọ̀ kó lè ginger ọmọ yẹn ní I will do it nígbà tó wọlé gan tó ń nà mí mo láti máa sọ fún mi àwọn ọmọ tí wọn ò lélẹ̀ àfi gbà lórí mi mo nà lẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí mo ń sọ èmi ò mọ̀ pé set up mi ìkan nínú àwọn lọ́ọ̀yà mi kan ṣe nǹkan tó dùn mí fẹ́ dárúkọ ẹ̀ after tí mo gba abẹ́ ìkan nínú àwọn tọ́ọ̀gì yẹn ó pè mí títí mi gbẹ́ wá send message audio wọ́n ní bàbá yín mò ń pè yín o mo wà níbi tó ti nà yín mi kò mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ni o ẹgbọ́n set up ni kò ṣe pé rape ẹ mọ̀ wèrè yẹn ní NGO kan tó fẹ́ gbé sókè wọ́n dẹ̀ fún packaging kò ń fọwọ́ bá àgọ́ tí n bá parọ́ Ọlọ́run ẹ fìyà jẹ mí. play voice note yẹn fún court tàbí nǹkan kan. immediately to send mo wá pè ṣe àpò náà wà náà tó nà mí mo wá ní ok kí mi ò mọ báwo ni kí mi kò wá ní mo wá ní ok tó máa ṣe ló fẹ́ kí n ṣe ó ní máa fún òní nǹkan òun máa sọ many things fún mi o ìdúró máa ń ṣèyàn gidi kan in fact òun wò mí láwọn táwọn wá nà mí òun mọ̀ pé mi ni tó sọ fáwọn ọ̀tọ̀ wọn lókè òun ní bọ̀dá mi á pè yín pastor which is my lawyer so ló bá lóun gbọ́ bá send ọdún yẹn sí lawyer ò máa wọ́n máa ṣe agreement lawyer ò máa lórí
Audio, lọ́yà sọ audio. Òun làbá lò ní court. Nínú fídíò yẹn, ẹ bẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ náà ni mo lọ. Bọ̀bọ́ yẹn ní ó ní èmi ni mo òótọ́ ni mo fẹsẹ̀ ó ní princess ń fóònù. Ó láwọn kan tó ń kọ ní nǹkan tó máa ṣe. Bọ̀bọ́ yẹn wá ní ọ̀la ẹ̀ máa gírí mọ̀ tó wá ti di ẹ̀kan bẹ́ẹ̀ godmother tó wá sọ ẹni tí ẹ sọ pé ti gbọ́. Ẹ mọ̀ pé obìnrin yẹn kan sọ pé ti gbọ́ kẹ́kọ̀ọ́ kó n bí sóye yín sìn. Sóye yín ẹ máa gírí ẹ̀kan sọ máa bẹ̀ pé kó má bínú. Àṣẹ sẹ́tọ̀ mi. So bó ṣe wọ́n padà jáde yẹn mo kàn ní ó dájú má bínú. Gbogbo tí bá ṣe dáríjì mi. Gbogbo ìwọ ọkàn mi ni pé màá jáde ní ibẹ̀ yẹn I will call police. Àṣẹ sẹ́tọ̀ ṣe mọ̀ pé òun mọ̀ pé sẹ́tọ̀ ni. Ó kàn pé kí yẹn kàn wáyé pé àbí mo ṣe fọwọ́ kan ọmọ yẹn mo ń rà bí kí ló ń ṣẹlẹ̀ kíní kan. So mo ṣe ń sọ̀rọ̀ yẹn. Bí fóònù bíi méjì mẹ́ta náà ní tó fi ń record. Ọlọ́pàá tó wá gan bó ṣe kọlẹ̀ gbùrù bá oníkókò àwọn bọ́ọ̀sì yẹn wọnú yóò tilẹ̀kùn mọ́ wọn sínú ibi kan. Ọlọ́pàá yẹn ṣe wọlé wọn yẹn you rape àbí. Prison ẹ̀ máa kú sí kíní kan gbágbágbá. Ọ̀rẹ́ bí wọ́n mi sọ́wọ́ nígbà tá a jáde síta kó lè mọ̀ báyìí ya fíìmù ní tí n bá pààrọ̀ Ọlọ́run rẹ̀. Àwọn yẹn ni bàbá Ìjẹ̀ṣà ẹ máa rà àtìgbò wọn tó wá dé ìlọ́wọ́ sẹ́ kí ni táìtù fíìmù yà ọ́ náà máa rà á kí ló ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé àwo ti lọ. Wọ́n sọ òwò àti ẹ̀ tó perfect. Èmi rape ọmọ ìlú òkè mi gbogbo nǹkan yẹn àwa ò mọ̀. Ìdí ni pé ṣùgbọ́n mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tí n bá ti kú nǹkan bíbẹ̀ wọ́n ló sọ̀rọ̀ yẹn ní prison. Mo sọ̀rọ̀ ayé fẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ I'm not joking. That is what he told me. Where is Murphy Afolabi? Ó wẹ̀ dàbáyé. Ó ń dà. So tó bá fẹ́ pẹ́ láyé ojú ẹ̀ máa rí bi. Ṣé ẹ̀sìn mọ̀ fúnra rẹ̀ pé mò ń promote mi ò fẹ́ rí, mi ì toast rí, mi ì hug rí, mi ì kiss rí. Hello. Ó sunkún wá bá mi. Orí program ni mo wà. LTV, you know, wàásù ẹ̀fẹ̀. People call after program. You know the normal thing. Ó dẹ̀ sunkún ẹkún ìgbére tó ń sun iná ló sun jọ. I can't do without you, your program. You know, my family love your program. Who are you? I'm Princess. Mi ní sọ́n tí o sọ. That is how we started. Torí mi kì í gba obìnrin. Mo wá introduce ẹ̀ sí partner mi tó jẹ́ màmá àgbàlagbà. Mo bá mami nọ́mbà wọn lélẹ̀. Bí ọdún olè ń sọ. Ó mà ti fẹ́ tó bí ká sọ pé bí 9 years ago. So ó mọ̀ ọ́ tọ̀. Nítorí tó fẹ́ jẹ ni bíbí mi ò ní bá anybody jẹ́ torí mo ti sọ fún mo ti gbé case file mi fọ́lọ́run lọ́tí mo fẹ́ wọ prison. I said it mo lọ́lọ́run adájọ́ ayé ti dá wọ́n yà ti ṣe ṣùgbọ́n ẹ̀yin adájọ́ àgbà tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi káàkì kọ́kọ́rọ́ mọ́tò tí mo fi disflower ọmọ ọdún 7 ẹ má jẹ́ ń tẹ̀wọ̀n yìí díẹ̀ jẹ́ ń púsọ̀n mo ń tọ̀rọ̀ tó bá jẹ́ pé irọ́ ni ẹ jẹ́ kí tèmi ojú tàná lọ. Ṣé allegation tó wà against yín lẹ sọ yìí? Yeah. Okay, no, èmi ò ó pé èmi ni mi follow story yẹn tó. Èmi ò okay máa sọ lọ. No. Hello. Wọ́n ṣe bóyá ọ̀rọ̀ fídíò tó circulate. Ibẹ̀ náà ni mo ń lọ yìí. I'm just preparing nǹkan tó ṣẹlẹ̀. Tó fi bring. Tó bá jọ̀rọ̀ fídíò ló fẹ́ sọ. Ohun tó jẹ́ kí Yomi Fabiyi máa jà kìtìkìtì nìyẹn. Yomi Fabiyi gbìyànjú kọ́lọ́run bá mi tọ́jú ẹ̀ kó tọ́jú àwọn ọmọ ẹ̀. Abẹ́òkúta ni mo wà lọ́dọ̀ láti tí mo ń ṣiṣẹ́. Ọ̀rọ̀ Jack la fẹ́ mo ní ra mọ́tò kan gbà yẹn mo wá Jack. Suddenly I saw exactly like my car just coming down. To cut it short mo discover pé ẹni ẹ wá kí n talé lé olóhùn ní driver Yomi wò ademit. Àyìn béèrè mi àyìn ọ̀gá wa oníṣẹ́ wọ́n béèrè mi. Wọ́n wẹ̀ ọ̀dẹ́ ọ̀dà àṣàǹsọ̀rọ̀ wá ní oṣù ẹ̀dá tó ń rí mi. Ẹnìkan wà ní ẹ̀gbá yìí ó fẹ́ mi tì í. Mo wá ní mi ò lè lọ. Ó ní kí ló dé? Ìkan nínú àwọn ọmọ wa princess ó fẹ́ ya skit. It's not ordinary skit. Ó fẹ́ support a proposal from Lagos state government. Ó wá lóhun ò lówó pé kámẹ́rà mi lòun fẹ́ lò. Àtẹ̀mí tí n bá lọ ká ló fún mi lóhun mi disappoint. But àwọn òpè àgbà tó ń sọ pé kò sówó wá ní ọ̀nà láti mo ṣe lọ nìyẹn. At least endorsement 5 ni mo ní. Tí mo sọ fún princess pé I won't be able. Sure. Ó ní nǹkan tó ṣe tí mo fi lè dànù náà. Mo ń promote ẹ̀ ní. Tó bá ní kí n má sọ̀rọ̀. Yeah. Like I always tell people, whoever called me or visit me at the prison, we are there together. People don't believe that we have phone in prison, but arranged by government. Okay. There's a phone booth that you can communicate with your family, your lawyers. So we do speak with people, but there has a procedure. Yes. You go. You met you meet you, and it's not hidden. Whatever you are saying, the correctional officer is there. Yes. So when you visited me, I was so. It's okay, uncle. It's okay. You know why? Ó ti pẹ́ tá ti ríra àbí mo parọ́ ni.
ti pẹ́ but. It's okay. You have not even started talking. Please don't be emotional. You don't get it. It's not that. Tá bá sọ pé ẹranko oníwo ló máa kan nípa kó ṣe bí ti gbìn. Mo mọ̀ ẹ́ dáadáa. Nígbà tí kò tí ì rí bó ṣe rò ó. Oh, that's why the fact pàtí ríra ti pẹ́. Wọ́n á wò pé when they told me bíbí wọ́n bíbí ọmọ mi ni. Bó ṣe rí mi jọ yẹn kúnlẹ̀ òkè mákè tó dùn mí mákè. Mo ní ara ogun ayé tá à ń sọ nìyẹn. Hello. Ohun tí wọn náà ti ṣe sẹ́yìn ń lò ń gbà. Ó ní mo sọ pé ìwọ ló máa kọ́. No, ẹ̀yin ọmọ mi kan wà, ọmọ wa kan wà tá a mọ̀ yín dáadáa. Bí lè ń jó, bó lè ń jà, amọ̀ntẹ́lẹ̀ ṣe, amọ̀ntẹ́lẹ̀ ṣe. Ẹ káàbọ̀ padà. A dúpẹ́. Kò sí ẹ̀dá tí ó wà láyé tí kò ní àsìkò tó máa wà sóbà. Tí ò ní àsìkò tàbí ṣùgbọ́n. Kò sí ṣùgbọ́n tí ò ní àsìkò tàbí àfi ṣùgbọ́n. Wọ́n tọ́jọ́ tí mo wá sí prison tí mo wá fún kéèsì Ṣẹ́gun Olówó Kiri and all of that. Èèyàn kan ló sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà wà bẹ́ẹ̀ tí mi kọ́kọ́ gbọ́ bàbá Ìjẹ̀ṣà ibi báyìí ló wà. Mo ní mo gbọ́dọ̀ rí yín. Wọ́n ní ẹ̀yẹ sí lára wọn bẹ̀rẹ̀ sí ní wá yín bóyá mi ò mọ̀ bóyá ẹ lọ ṣiṣẹ́ bóyá wà hospital láìpẹ́ nínú ìyá kọ̀kọ̀ bẹ́ẹ̀ mú ibi báyìí ló wà nǹkan bẹ́ẹ̀ tí mo ṣe rí tí mo yẹn rí tẹ̀ ṣe ń bọ̀ báyìí mo kọ́kọ́ gbé ìgbà ọ̀pọ̀lárin mo fẹ́ kúnlẹ̀ mo rántí ẹ̀fọ́ mi sọ pé má ṣe báyìí tí má wọrí mi ì ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣé mo fẹ́ kọ́ tẹ̀ ń sọ ní àti ẹ̀ ní ẹ kí mi ẹ pray fún mi ẹ sọ pé ẹ ń gbọ́rọ̀ yín pé ẹ mọ̀ pé lágbára Ọlọ́run ẹ ní kú síbẹ̀ ẹ ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣé bóun náà rè ṣé bẹ́ẹ̀ yẹn rè ń bíbá ilé ni. Ó yà mí lẹ́nu kó di sọ̀rọ̀sọ̀rọ̀ torí o tó bá wà ní location tí bá ń parọ́ Ọlọ́run fìyà jẹ mí. I'm just telling you this mi ò ń parọ́ fún yàn. Ibi tí ó bá sùn síbi lọ́la ibẹ̀lẹ̀ máa bá kò mẹ́jọ ẹlẹ́jọ́ rò in fact ojú máa ń tì í pé alọ́ mix máa ń yàn jẹ́jẹ́ ló máa ń lọ. Ọlọ́run ò ní fẹ́ sílẹ̀ Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀ ọ̀rẹ́ ò ní dojú bí tó bá dé kò ní takú èmi rèé o bíbí èmi rèé o. Àsìkò gbíngbìn wa àsìkò kíkà wa àsìkò ẹ̀rín wa àsìkò ẹ̀kún wa lágbára Ọlọ́run ẹkún tẹ̀ ti sùn ẹ̀ní sùn nínú lágbára Ọlọ́run á rán yín lẹ́kùn oríṣiríṣi nǹkan ló máa ń bẹ̀dà ìgbà míì wà a máa ní òótọ́ ni gbogbo ẹ̀ làmúwá Ọlọ́run tó lọ́lọ́run mọ̀ sí ìmí ìgò ń ṣọlọ́run ìmí lè jẹ́ àfọwọ́fà ara wa ìmí lè jẹ́ iṣẹ́ ìmí lè jẹ́ pé láti fi wá pamọ́ gangan nínú ewu Ọlọ́run ló mọ ìdí tó máa fi ṣe gbogbo nǹkan tó máa ń ṣe. Ọ̀rọ̀ ayé fẹ́lẹ́ ló sọ yẹn. Ọ̀pọ̀lárin ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣe gbọ́ mi ì sọ̀rọ̀ ayé ní ìbọn ni ẹ fi mí sílẹ̀ ṣe mọ̀ mi ò bá ń ṣe kọ́mẹ́dì nígbà. Mo mọ̀ torí ayéfẹ́lẹ́ sọ pé ó ní àfihàn pamọ́ ni. ṣé ilé ń present. Oh sorry mo ti sùn ní ó mọ̀ pé kíní wọ́n náà mọ̀ àwọn alápọ̀ sí lára mọ̀ pé kíní tí wàá dé. ẹ má jẹ́ kí mi sọ̀rọ̀. Bíbí mi pẹ̀lú ẹ̀ máa jà nílé ẹ má jà. Bíbí ẹ máa jà mí lé kan náà mo ti dá. ṣé gbogbo time tán wá sọ́dọ̀ yín yẹn àwọn wọ́n wá bíi ọmọọṣẹ́ ni. ọmọọṣẹ́ kọ̀ mi ní parọ́ ó ní òun fẹ́ ó láwọn èèyàn lòun fẹ́rẹ́ mọ́ ó láwọn èèyàn ó ṣàlàyé tá a bá lè rewind tá a sọ fún MTN gbogbo nǹkan yìí tí n bá parọ́ wọ́n máa rí i so ó sọ gbogbo problem ẹ̀ wọ́n ní ó fẹ́ bà obìnrin jẹ́ obìnrin ló bí mi gbogbo ṣe ń ṣe pàpàpàpà yẹn èmi ti fìdájọ́ fún Ọlọ́run ṣùgbọ́n mò ń dúpẹ́ I'm only promoting her so kò mọ̀ pé màmá tí mo introduce òun sí kò mọ̀ pé mother-in-law mi ni are you with me? Yes, sir. Ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ohun táwọn èèyàn ń treat ọ̀tọ̀ I am not a pedophile I am not a rapist and I will never be. Ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ohun táwọn èèyàn ń treat ọ̀tọ̀ I am not a pedophile I am not a rapist and I will never be. Ohun tó gbé lágbájá ṣubú ká fi kọ́gbọ́n kíkà mẹ́tún máa sọ pé ṣé kò ríran ní ajá mi tó relé ẹkùn ẹ kì í kú àbọ̀ má ṣe gbọ́ kùnrẹ́ lẹ́yìn o má ṣe fi núwénú kó má jẹ́wọ́ ọmọ aráyé lé wọ́n burú jẹjọ lọ ṣọ́ra fún wọn kó má tẹ́ ẹ gòkè o. Bíbí nǹkan ṣe mí ṣùgbọ́n mo nígbàgbọ́ ní Ọlọ́run téèyàn bá ń ṣe aburú
táyé bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún lẹ́yìn bá wá ń ṣe dáadáa táwọn kan bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣàdúrà fún. So kí ni accusation tó wà before you that tí wọ́n fi imprison yẹn? Ìgbà tá a lọ sí appeal wọ́n yọ rape wọ́n ní mi rape wọ́n ní mi ò ṣàyẹ̀wò. Kí làwọn allegations tó wà against you? wọ́n ní pé harassment nítorí mo fọwọ́ kọ ọmọ yẹn ṣùgbọ́n wọ́n gbàgbé pé ó ní kí n wá act ni. Àwọn ọlọ́pàá béèrè lọ́wọ́ mi pé why all this camera yẹn kò síbi tó lè jókòó sínú mọ́tò mi lẹ́yìn iwájú gbogbo camera. She asked me to bring ó ní Lagos State tí fóun ní series ó ní ìgbà tó wọ́n sọ pé Ransinoa ni òun fẹ́ ni wọ́n ní no everybody knows Ransinoa as a lover boy pé tó máa ti rí pé someone that can transform ó làwọn ṣe wá dárúkọ. Someone told me nígbà tí mo mọ̀ pé princess okay jẹ́ n fún ẹ ní nǹkan kan wọ́n pẹ comedian kan ní Agodai òun ló mú mi lọ bá tó wá tó ní rọ́ nìyẹn ní ẹ sọ fún Agodai please I want you to text a message Jairo me I'm lying now please call BB and tell the whole world that I'm lying. ó ní aláwọ̀ gimmick náà ni ó ní àwọn tí bá mi secure ọ̀ṣẹ́ kan lọ́dọ̀ Agodai wọ́n fẹ́ máa lò mí kíní kan Agodai àkúrò lé níbi apàdé ní Maryland ní gọ́bí 7:30 làbàdé bẹ̀ bàtàdé lẹ́yìn takọ̀lẹ̀kùn ta wọlé àrígbé àwọn táwa rí gan wọ́n yìí sùn sùtù wà lára wọn. wọ́n bá jáde Agodai bá jáde lọ́wọ́ ní Agodai this Baba Ijesha ìyẹn ní princess this one you are introducing Baba Ijesha to us are we safe? No, I don't understand. Baba Ijesha is our boss now as a commander because he doesn't speak English that does not mean that he's our boss we know him very well. But when you call this morning Baba Ijesha be yet you don't enter one chance because we know princess so wetin happen when they introduce you. I say that guy is a prophet. Ibẹ̀ ni bá ti ronú pé àṣé wọ́n tọ́ ni wọ́n ti ṣe show lánàá àwọn lọ lọ́jọ́ kejì wọ́n ń bá dá ìwò wọn kí n bá dá nǹkan pọ̀ ó wá ká ní that very moment pé àràpà wọn bí ti ṣe show ìtàn but when you see suit tó fi sùn sórí bed ó mọ̀ pé wọ́n ti ṣe show mọ́jú àárọ̀ nìyẹn so àwọn èèyàn fẹ́ wá àwọn fẹ́ pè ifá tó fi nílẹ̀ bẹ́ẹ̀ ni. Kí ni intention títí wọn wọ́n fẹ́ mú yín wá sí show yàbọ̀ fún wa introduce yín sáwọn. irọ́ bíbí ni mo dẹ̀ kọ́ gbogbo yín lọ́rọ̀ sísọ o o ti wá fẹ́ mọ́jú mi lọ o mo ṣe ń gún mi lábẹ́rẹ́ yìí ó ń dùn mí lẹ́gbẹ̀ẹ́ mi fẹ́ sọ̀rọ̀ mi ò ní pé kẹ́tù àṣírí bọ́ kí n kò sọ tó fẹ́ gbọ́. ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ là kò yé wa ẹ là lọ́rọ̀ bíbí tá a bá là kò yéèyàn ẹ ká ṣe báyìí jẹ́ kí n àtẹ̀ ọlá wọn ti change orúkọ mi sọ́lá ńgbà yẹn nígbà tí wọ́n ti ní fílì àmì Ìjẹ̀ṣà ọlá kí ló ṣe é náà bó ṣe ń àtìlẹ́ẹ̀kan yẹn ní location yẹn ni àwọn èèyàn sọ pé ó sọ Ìjẹ̀ṣà dáadáa ló dé is there any problem ní kan mú ní kò sí problem ní ta ni Bùnmi ní Bùnmi this is Bùnmi tó fẹ́ gbọ́ mo ti wà lẹ́yìn ilẹ̀kùn láti bí 20 minutes mo gbọ́ gbọ́ I was talking to my ex then mo ń bẹ̀ ń gbà yẹn kí ló dé mo ṣe má jẹ́ kí n má rí àṣẹ ó ti wà lẹ́yìn ilẹ̀kùn tó ń gbọ́ mo wá fọ́ọ̀tù láti sọ fún wa ni kí ló ń ṣe wá béèrè ọkùnrin máa wọ́n ń ta wá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin kan ó sáré pé mò ń ké ó wá ní ṣé mi kì í na obìnrin nínú ṣé kì í ṣe pé mò ń ṣe kí ní olókè ọlá máa yanjú ẹ̀ ó ní kí n fún ní nọ́mbà kò sí Nàìjíríà UK lọ́wọ́ lòun lọ UK next week bá fún ní nọ́mbà that was my great mistake. mo rò pé ó lọ wá olójú ọ̀nà pé ẹ wá òun ò lọ́kọ wèrè lẹ́yìn fọkùnrin sakọ ó sì padà nìyẹn ọ̀rọ̀ tó bí ni mo fẹ́ dẹ́ lóhùn mo ṣe bẹ̀rẹ̀ strategy script ẹnìkan lè pè mí pé Baba Ijesha are you Baba Ijesha yes okay we had a job for you in Lekki yes about 25 cents so how much will you collect give me 5 million naira no we'll give you 4 million naira o ní aṣojú bẹ́ẹ̀ okay which date wá fún mi ní date gbọ̀ngàn wọ́n lè pè mí pé ẹ tẹ̀ bẹ̀rẹ̀ pé láti rí nọ́mbà yín I thought ẹ wo princess yẹn èèyàn ní o tó bá jẹ́ pé àwọn ni ẹni táwọn máa fẹ́ nìyẹn obìnrin tó fẹ́ oríire fún yàn obìnrin tó ṣe gbá obìnrin tó ṣe ó jà fún lórí ìròyìn gan kìíní kan gbàgà ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta yẹ kọ́ lọ wo nu múvì bíbí àwọn àṣírí wa o. títú kankan. títú kankan ìjọba wọ́n tọ ìjọba ni ìjọba ìkọ́ òṣè nǹkan tí ò dáa o gbogbo alájọ ṣòfin o tí n bá fọwọ́ pọ̀ ẹ̀ ń sìn tó bá láyé kí ẹ̀ tó bá lọ report ó lè gbé mi lọ sí court kí n lọ sẹ́wọ̀n náà harassment ni àfi tá a bá ti bò létò gbogbo alájọ ṣòfin àṣemọ́ wá bùjọba pé wọ́n ṣe dá ìjọba ṣe nǹkan tó yẹ kó ṣe bíbí àwọn tọ́rọ ni wọ́n ṣe lọ́bẹ̀ kíjọba ṣe ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọ́n rí báyìí wọ́n ní ẹ ṣe báyìí kọ́ báyìí làwọn rí àwọn tí wọ́n kéèsì mi arí májèlé wà náà ní kọ́ ni bíbí ìkọsàn bọ̀rọ̀ májèlé ò sàn òwe la máa pa torí tọ́lọ́run bá sọ́wọ́ fún mi tọ́lọ́run dágbà mi padà tí mo padà sórí bí mo ṣe ń tèmi náà ṣe rí àwọn èèyàn lọ́wọ́ ó mọ̀ mí nà án mo fẹ́ ṣe múvì yẹn kó lè wà ní àtàbà àwọn èèyàn kó lè rí pé. wọ́n sọ fún yín nǹkan tí princess sọ fún yín ni pé kẹ́ wá sílé òun kẹ́ wá act movie. ká nípa ẹ lè help mi pẹ̀lú agbára tẹ ní ẹ̀yàn ọmọ mi
ẹ bá mi wá ẹni tó lè bá wa print out voice wa lórí phone. ẹ kọ́kọ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ báwa ká tó lọ. mo wà lẹ́gbàá ó wá pè mí mo fẹ́ lọ change aṣọ ni àwọn ọmọ ni tẹ̀lé mi wá ní n bá rí message hello are you in town I have a job for you tàlélẹ́ ìwọ́n nítorí mi ní princess mo ṣe ń wò lọ́wọ́ ní kọ́lẹ̀ wọlé òun ti ń pè mí náà ṣé mi rí message òun lórí TikTok lórí Facebook lórí Instagram ní ta ló sọ̀rọ̀ ó ní princess kí ló ṣẹlẹ̀ kí n jọ kí n sá ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún ní Lagos State pé ṣe mo ṣàrùn tí ń gbà yẹn tó ń tẹ̀lé màmá wa oore ló pé and it's true tó bá wọn ṣe campaign pé wọ́n ti fóun ní series lórí child abuse pé kí n jọ pé kámẹ́rà mi lòún fẹ́ lò dẹ èmi lòún fẹ́ lò mi ò lè ráyè ìdí ni pé mo ṣe ń bẹ sọ̀rọ̀ princess endorsement márùn ló wà lọ́wọ́ mi mo má ti kúrò bí mo lọ CVI you know how we do it like àwọn oníkó lè pẹ́ kíní kan gbogbo tó ṣẹlẹ̀ kí n má bínú kíní kan lókè so mo ṣe ṣe before that time ti ní issue gbogbo àwọn nǹkan tó ṣe. mi ń bá sọ̀rọ̀ mọ́ mo ta ti lé ń gbà yẹn ó sì máa gbé màmá wá síbí màmá gan sọ fún mi ní day one mo sọ pé ọ̀rọ̀ àgbà bí òṣèlú àwọn ní ọmọbìnrin tó ní kó pè mí ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù bó ti ń rojọ́ pé àwọn bó ti ń rú àwọn èèyàn báyìí kò mọ̀ pé màmá yẹn ex in-law mi nígbà yẹn òun lọ bèrè mi lọ́wọ́ ẹ̀ pé mọ́mí ṣé YB and Ijesha báwo ni Ijesha ṣe rí ọmọ yẹn wà ní mo dáadáa ni kò sí nǹkan kan pé kìíní kan ó sọ fún màmá yẹn pé ó ní problem òun dẹ̀ fẹ́ ẹ̀pẹ̀ pé òun lọ bá spiritual mother òun ó ní kó wá ṣe deliverance òun ti 40,000 lẹ́ẹ̀mbẹ́ ọmọ yẹn wá pè mí pé kí ló fà wá àti princess bọ̀dẹ́ ń ṣe mo ní kankan ní kí n ṣọ́ra o tí àwọn mi bá gbọ́ ọ̀rọ̀ yóò ní níyànjú o pé lóun lọ fún àwọn èèyàn lówó pé ṣé mo dẹ̀ ti lọ mo ní mọ́mí mo pe ẹni yẹn lóòótọ́ bọ̀ wọ́n máa ń pòwe kọ́ fún mi mo rí pé ẹ̀yin náà ń pè bá jẹ̀sẹ̀ lọ jókòó ara yín jẹ́ àwọn tọ́rọ̀ mọ́ wọ́n ti tẹ̀lé báwọn pé ṣé bẹ́ẹ̀ ni tó sojú ẹ̀ nígbà tó fẹ́ ṣe tó sọ̀rọ̀ fún mi ṣe bó wá ṣe interview ó wá sí court ọmọ yẹn sọ fún nígbà tó ń darí ní ọ̀gá ẹ̀ṣẹ̀ mi ò ní kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀ fẹ́ wá ṣe introduction pẹ̀lú princess ẹ̀rẹ́lẹ̀ ìmọ̀ bíi tẹ̀ ń lọ sábà ní kẹ́ máa ṣe mo ní introduction bá wọ́n ẹ̀gbọ́n tí màmá yẹn sọ ni màmá tó bí mo ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò tí n bá parọ́ mọ́ Ọlọ́run ẹ fìyà jẹ mí bàbá Ìjẹ̀ṣà so kí n sarúgbó àwọn ti jiyàn what is your real name mo ní àmọ́ Láńrewájú mo sọ bẹ́ẹ̀ you are my namesake máa ń wo náà tí máa ń wo lórí tv kan Láńrewájú lèmi náà ń jẹ that's why they call me Mama Larry ọmọ yẹn dẹ̀ yọ ID card ó dẹ̀ fún mi kí ní kan 11 tàbí ó ní princess ti ròyìn ẹ pọkùnrin dáadáa ni ẹ tọ́jú ẹ o lóò stubborn bó tó lò lè handle òun ní ọkùnrin dáadáa ni ẹ àmọ́ mi ọ̀rẹ́ mi ni princess ọ̀tẹ́ ẹni kò lọ fẹ́ ìyàwó tiẹ̀ ti lọ ti wọ́gbó lọ kò lè wá mọ́ ọkọ tiẹ̀ náà ti wọ́gbó lọ kò lè wá mọ́ story pọ̀ gbogbo àwọn tó ń sọ̀sọ̀kúsọ yìí tó ń dájọ́ yìí ẹ fi wọ́n lẹ̀ mo fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ ni mo fi sọ pé mo gbé fáìlì mi fọlọ́run Ọlọ́run dẹ̀ ti ń dà ẹ lọ́jọ́ kọ́ra yín jẹ́ ẹyọ ọkùnrin kí n tó pa fóònù wọ́n máa yẹn sọ fẹ́ tó àmọ́ pé èyí tá a ṣe fún àmọ́ kò sóri kankan tó ṣe fún wa lórí ẹ̀ tí princess bá ní mo kò mọ̀ wípé gbogbo àwọn tó ń kójọ tí wọ́n ń kọ̀ǹkan lórí net náà wá sí prison wá bẹ̀bẹ̀ ẹ tún bá mi sọ fún correctional officer ní Kirikiri pé mo parọ́ I know you dey know you very well chief warder pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan pé àwọn èèyàn wá bẹ̀ pé àwọn ọmọ mi rí mi rèé bá wọn o wọ́n promise àwọn pé wọ́n máa fáwọn ní 250,000 wọ́n dẹ̀ máa fáwọn sí movie pé àwọn òpè bóyá bí eré làwọn ṣe ń kọ àwọn ò rí mi rí o kí ló wá dé tẹ́ fi wá bẹ̀bẹ̀ wọ́n ní èpè ti pọ̀ jù pé àwọn èèyàn kàn ń gbá wọn ṣépè lórí online tó bá ti dé mo mọ̀ pé máa ń visit prison o kò kí n fẹ́ káwọn èèyàn mọ̀ ni tó bá ti dé sọ pé chief warder tó wà ń bẹ̀ yìí náà ni ayé ti lọ́tọ́ ń dárúkọ ẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan àmọ́ àwọn èèyàn ló wá bẹ̀bẹ̀ ní mi ṣe sọ̀rọ̀ bíbí àwọn tó ń sọ yamayama lórí net kátígórì bíi mẹ́rin la wà láyé àwọn abá nǹkan jẹ́ àwọn atún nǹkan ṣe àwọn agbọ̀rọ̀dùn àwọn asọ̀rọ̀ ẹni dìbà mí kojúmọ́ tó mọ́ bá ṣe dá kọ́ máa sọ̀rọ̀ ẹ kúrò láyé lóòótọ́ gbogbo nǹkan ti dá láìgbọ̀dọ̀ sọ̀kan tó kù ó set mi síwájú kò ń sẹ́yìn mi fẹ́ fẹ́nu àṣẹ sọ̀rọ̀ Ọlọ́run ni mo gbójúlé ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run máa rá láàánú sí mi. God. kí ni ìdí tẹ́ rò pé ó ṣe ṣe àdúrú nǹkan yìí fún yín. ìbéèrè tó béèrè yìí máa dùn mú mi ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí n bá ṣe móvì tó bá ní kọlùnkọ mo máa gbowó lọ́wọ́ ẹ̀ torí iṣẹ́ ta fẹ́ yà ní àlè ṣàlàyé fáwọn èèyàn jẹ́ ká fi sínú móvì yẹn ìbéèrè tó béèrè yẹn dáa èmi náà ń béèrè pé ẹ̀yìn yẹn ẹ̀ tí ẹ̀ béèrè pé kí ni ìdí tó fi set me up. àpẹ nìkan ní Atlanta Bethel Foundation have you heard ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ẹ̀rín ò lè pojó ariwo ò lè pọjọ́ ìbí tá a bí mi wáyé náà ni mò ń lò yìí bíbí mo ti wáyé rí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o lè má mọ̀ o lè rú ẹ lójú torí pé ò bá mi wáyé so mo ti experience many things in life kí ọ̀rọ̀ tó dayọ̀ ojú ti rí mo ti jìyà kọjá káyọ̀ mi má dalẹ̀ wèrè ò mà ṣe bá rìn bọ́ọ̀rọ̀ kan là ń sọ lẹ́ẹ̀kan ó ní
ẹ̀gbọ́n ẹni tó bá ti mọ ibi tó ń lọ ní ẹ̀yin tèmi mo tún kí yín lẹ́ẹ̀kan sí o ọmọ tó dùn mí nínú ni bá mi káwọn olólùfẹ́ mi bíbí bá mi káwọn fans mi bá mi káwọn supporters mi nígbà tí mo dé tí mo rí message ọlọ́run wà lẹ́yìn mi ṣé gbogbo 2-3 tàn sọ yín ẹ fílẹ̀ fọlọ́run ìdájọ́ ń bọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan even ọmọ kan tó fọ́ ni mo pe cameraman dání ó bá di tó pè mí mo sá lọ síta hello junior bolúwa mo wá ní mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni address bẹ̀rẹ̀ mo wá ní ibi ìwàyà kí ni kò wá ní ṣé mo sọ̀rọ̀ princess mo ní ẹ ó ní mi wá o kí ló dé mi wá kí ló ṣẹlẹ̀ tẹ̀wá ìṣàkóso fún yín lọ́wọ́ mo máa sọ fún yín mo máa sunkún egbére kan ni o ṣé wọ́n sọ fún mi pé má ṣẹ̀wà lọ́wọ́ mi over 8 months mọ́mí ló bá mi bẹ̀bẹ̀ màmá yẹn ló bí cameraman yẹn mo dá yín lọ mi ọkùnrin wọn nìyẹn pé 4 months ní kíní ẹ̀ ló lọ́wọ́ òun tó wò fún ọ ẹ̀sẹ̀ bẹ̀rù ni lọ́nà wọn máa pa o tó bá ti parí sí wọn máa bẹ̀ sí sunkún lọ́wọ́ yẹn wà láyé mo sọ pé àwọn kọ̀ọ̀kan wà mi fẹ́ sọ èmi ò fẹ́ lo emotion and secret and secret ló wà wò kó kéku ṣùgbọ́n mọ̀ fúnra ara ẹ̀ mi sọ pé àgùdá ẹ̀ kó jẹ́lẹ́rìí pé ṣé lóòótọ́ kò ṣe sẹ́yìn nìkan àmọ́ ìyàmọ́ ẹ̀ ló fẹ́ jẹ ṣá ẹ̀rọ máa dúpẹ́ ọmọ princess náà nígbà yẹn she wanted to have me ó wà wò pé kí lóun lè ṣe ó wá ń ti irọ́ yẹn sí mi nǹkan pọ̀ gbogbo ẹni tó ń tún nǹkan ṣe ó ní ìdájọ́ gbogbo ẹni tó ń ba nǹkan jẹ́ ó ní ìdájọ́ tó bá wà lórí chair tó bá sùn ni mò ń sọ fáwọn ọmọ ẹ níta I can't respect you for that ó ti sùn lórí chair tó lóòótẹ́ rárá tó sùn mi màá wá ṣí ẹ láṣọ màá ní kí ló ṣẹlẹ̀ àgbẹ̀dẹ́ kí n wà báyìí but lẹ́ni ilé ọlá ló wà torí kò pay bills ẹ̀ ó ní mò ń sọ fún wọn níta àbátí mo sọ fún wọn ní ẹ má rò pé bíbí ọkọ̀ dédé jí ó bá rẹ̀ báyìí o àmọ́ ìbẹ̀rẹ̀ àmọ́ bó ṣe wọnú iṣẹ́ yìí àdèmọ́ tójú ẹ̀ rí mo ní wàhálà àná òun ló dayọ̀ lẹ́yìn òun ní ṣubú. àmì bí wọ́n ń sọ lọ sómi ní pé setup ni pé setup kan ẹ̀yin sọ pé setup òun sọ nǹkan mi nǹkan tó pamọ́ ojú ọlọ́run ló tó kò ń ṣèyàn tí ò dáa sí mi ò mọ̀ nírú èèyàn bẹ́ẹ̀ yẹn but ẹ̀yin méjèèjì ni ẹ understand especially evidence tí wọ́n present before the court of law òun ni court máa fi judge òun jẹ́ ni mo lè sọ pé nǹkan táwọn tó wà online náà táwọn náà ń ròyìn yẹn nobody thought èmi ń gbọ́ nísìn for the first time pé movie ni because I saw the video and I but ìgbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ prison mo send owó sí yín mo wá rí mo mọ̀ yín rí mi ò lè ní mi ò mọ̀ yín mọ́ nítorí pé ẹ wà nínú ìṣòro irú ìṣòro kí ìṣòro tó bá jẹ́ ṣùtì so I will do my bit regardless of what has happened. I will not ask the court or the law not to take its course and thank God the law has taken its course. Ègbé tìrègbè àdúrà tèmi ni fún yín pé kọ́lọ́run jọ kó dá yín padà ju bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ lọ kí bíbélì sọ wípé ìgbà tí Olúwa dá ìkó lọ sí òní padà àwa dàbí àwọn tó ń làlà kí ọ̀rọ̀ yín dàbí àlà kó dá ìkó lọ yín padà kọ́lọ́run dùn yín nínú kó jọ gbogbo ibi tí ẹ ti sẹ́kù kó jẹ́ kẹrẹ́rìn ayọ̀ bọ̀ ń bẹ̀. On this show it's not to judge anybody it's not because I wasn't there ẹ ti sọ pàtì tí ẹ ti sọ àwọn náà ti sọ pàtì tiwọn and ìjọba ti rò pókè eléyìí náà present síwájú wa eléyìí làwọn àfidájọ́ kí ni wọ́n fi èwo nínú gbogbo ẹ̀ ni wọ́n fi sentence at the end of the day. òun náà ni molestation harassment yẹn mo fọwọ́ kọ ọmọ yẹn òun ni mo ti sọ pé ìjọba ò jẹ̀bi ṣẹ́rí tàbá ń purọ́ ṣẹ́rí tí wọ́n fẹ́ sàṣọdùn káyé lè fẹ́ràn àwọn òbí tó bí mi Ọlọ́run fọ̀run kẹ́ wọn tí máa ń bọ̀ lásìkò tí máa jà tàbí kílódé gbogbo mo máa rojọ́ nǹkan tó ṣẹlẹ̀ máa rò mọ́ èmi ni mo jẹ̀bi òbí máa ń sọ fún mi kò sí ṣẹ́rí kò jẹ́wọ́ ohun tó bá ṣe kì í ṣe fẹ́yàn fọlọ́run tó má lè arrange debate mi àti ẹ̀ka ìjókòó báyìí George béèrè pé kí ni fídíò tẹ́ mú wáyé ò ní ọ́díò. ẹ bọ ṣe bí CCTV ni CCTV lè má ní ọ́díò bó ṣe gbogbo ẹ ló má ní ọ́díò. ibẹ̀ náà là ń lọ kò ń ṣe CCTV okay. fóònù ni so wọ́n wá wo gbogbo nǹkan wọ́n ní kí ló dé tó fi rí àwọn ẹni kan lọ gbé specialist wa gbà tí yẹn wá dé wọ́n wá play kí nìyẹn wọ́n wá ní wait o ti ní nǹkan tó ń fẹ́ kí nìyẹn wọ́n wá ní my lord ẹ jẹ́ kí àwọn journalist tọ́jú kò ìkọ́ bá wa Google application yìí in short so wọ́n wá rí pé èmi ní application for Android adájọ́ ló ń understand fídíò yìí ẹni tó edit iṣẹ́ yìí fẹ́ ṣe ìka ẹyọ kan ó fi 200 ṣíra ẹ̀ tó bá fẹ́ lo application yìí ní short á bí ẹ pé advert or no advert but torí pé ò lórí ìwà nínú advert tó máa rò ní pé kó má disturb ẹ by the time tó bá parí editing to save ẹ to send ẹ the logo will be there wọ́n yẹn wá ní ohun tó fi edit ni pé voice tẹ́ gbọ́ yìí wọ́n mute ẹ ni abákẹ́sà tó sáré wọlé kò sáré wọlé àwọn náà fast ẹ̀ bẹ́ẹ̀ nítorí nígbà nísìnyí yẹn èmi ò mọ̀ mo sọ pé ta ló wà ní ẹbọ́ta ọkùnrin bọ̀ afẹ́ sí window ká lè ní
light because kò síná so ilẹ̀kùn kan wà báyìí mo wọnú bẹ̀ yẹn mo lọ ẹ ṣí window yìí so a ní light fún nǹkan tá a fẹ́ yà. so ẹ ń yaṣẹ́ láì níná. kò sí fóònù yà á ní ó ní kí n má kó ó ti ṣe wà pé mi mọ̀ pé ó ní àlè lo iná pé generator yẹn ò lè kó sèmi nìkan mo wà ń bẹ̀. tó àwọn correctional officers tó jẹ́ tó ń mójútó àwọn ẹlẹ́wọ̀n gangan wọn gbọ́ nǹkan kan ìjọba ń gbìyànjú lórí prison. òun ni mo ṣe rí i pé ẹni tí ó kàwé rárá ordinary conductor tó jẹ́ pé jàkújàdọ̀ ló ń ṣe ó padà wọ prison ó kàwé ó padà wá di teacher ẹlòmíì padà wá dọ̀gá ṣe furniture ó padà wá di welder. ó ní oríṣiríṣi even nurse doctor. oh god ká ní mo lágbára láti sọ fún ìjọba màá ní kó jọ nínú ọlọ́run kó increase owó àwọn correctional officer sí owó gidi torí they are not just an ordinary person wọ́n reform àwọn èèyàn nurse ni wọ́n mọ́dà wọ́n pè é akọni ìyá Farida ọlọ́run ní jẹ́ kí tí ọmọ Farida yẹn di it's like kí ẹ máa pe ìyá Farida ẹ fún wa lóúnjẹ ìyá Farida àbí abújẹgbè kò sí rọlẹ́wọ̀n tó bá ṣe ó máa sòótọ́ ó máa sòótọ́ because kò tó lè gbàdúrà kó tó gbà àfi kò sòótọ́ nítorí pé ó fẹ́ gbàwé sìn ní UK ó fẹ́ lọ jẹ́ adúró ó dẹ̀ mọ̀ pé tóun máa ń lo pákéjì yẹn tóyìnbó bá ń gbọ́ wọn á lè yín lóyìnbó tá lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ so èmi ò ní bà á jẹ́ débi tí ò bá ṣe mi ì ní fi kún kankan ẹ jẹ́ kóun máa fi kún bó ṣe ń fún pákéjì sí yẹn kò mọ̀ pápọ̀lọpọ̀ ìlú tó wá bẹ̀bẹ̀ ní prison ó dà mo tún fi jọba ṣẹlẹ́rì tó tán correctional officer mo tún fi ṣẹlẹ́rì chief wọ́dà ó ní bàbá àjẹsẹ̀ ń kọ́ lọ lọ́rùn má bínú sódì ibi tó wá bá yẹn ibẹ̀ yẹn gbọ́ngàn làwọn àjọ náà. ṣé pẹ̀lú àwọn yẹn ìjọba ò lè pè wọ́n lẹ́jọ́ padà ni àbí àwọn yẹn ò ní testify àbí. ọ̀dà ẹ má wọlé ó ti yé mi ẹ jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ prison experience. ṣé bí experience tá máa ń wò nínú movie bẹ́ẹ̀ ni prison ṣe rí ni àbí kí ni àwọn nǹkan tó wà ń bẹ tó yẹ káwọn èèyàn kọ́ kí ni àwọn nǹkan tẹ lè sọ pé tó bá débí báyìí orí àpè ó má wu ìwà tó máa gbé ẹ débí báyìí fún especially àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká sọ nípa prison experience. yọ kí ni nǹkan tó sọ. mo ní pé ká sọ̀rọ̀ nípa prison experience kí ni àwọn nǹkan tó wà nínú prison tó yàtọ̀ sáwọn nǹkan táwọn wò nínú movie yìí kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé tẹ́ máa fi sọ fún àwọn ọ̀dọ́ pé tó bá débí báyìí orí àpè má wùwà tó máa gbé ẹ débí báyìí kí ní ọ̀dọ̀ títí kí ló fi ń jẹ́ prison gangan tí ò yẹ kọ́ ọmọlúwàbí lọ. bíbí wọn náà débi omi bọ́lú jẹ́ pòròpòròpòròpòrò prison na your mate ìgbà àwọn tó máa ń sọ pé kò ju prison lọ ṣebí kò ju pé ibi tó máa ti gbàdúrà gbààwẹ̀ tá dàbí pé kò sọ lọ́hùn nǹkan ṣe mí bíbí nǹkan ṣe mí wọn ló fi jẹ́ pé tẹ bá rí ìjọba tó ń pariwo pé má ṣe báyìí ó ní tán rò pé tọwọ́ bá bá ẹ wàá pe lọ́ọ̀yà kò ní dáhùn tó bá rí máìndì èèyàn kò ń ṣe prison ló lọ there is a place tí ó dàbí láti tó máa kàn fi ẹ́ sí gbogbo tẹ́yìn wá yẹn London níbẹ̀ ẹ̀wọ̀n wà nù. ṣé yẹn ni remand. irọ́ ibi tó wà yẹn ni wọ́n kàn fi ẹni yẹn sí yàrá kan pé kọ́ọ̀tù ní kọ́ rìmáìndì ẹ̀ kó lọ ẹ̀wọ̀n géètì sì tó bí 4-5 ogun bíi tẹ́yìn wà yẹn tàbí ẹ̀wọ̀n na your mate hello ogun bíi tẹ́yìn wà yẹn ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n wà nù àwọn máa kọ́ wà lẹ́wọ̀n ọmọ ṣáìdì Ọ̀yọ́ state ni Ọ̀ṣun state wọ́n pè ní Adédoyin lọ́tọ́ gbé bàbá yẹn dé ó dà pé gbé wá láti ìlú Iléṣà so bó ṣe dé àwa náà lọ anifisiti bó ṣe dé báyìí akọ̀rí tó sọ pé lọ́ọ̀ ti ń pààyàn tó rán akọ́ni tó ní kọ́ lọ́pàá bàbá yẹn dẹ̀ ṣàrẹ̀ sí owó àgbàlagbà ó dẹ̀ dìrín yẹn mú báyìí ó ní wọ́n lọ́rùn tí bá mọ̀ nípa ikú tó pa Timothy tí bá mọ̀ kankan nípa ẹ̀ tí mo bá ṣoògùn owó gbogbo ọmọ méjèèjì tí mo bí kí wọ́n rún mọ́ mi lójú look at that mi ìmọ̀ àbáyọ̀ rí o létà mi ṣàgbọ́ pé ọmọ olúwa ni ẹ̀wọ̀n gbogbo àwọn ọmọ ibè tẹ́ ń ṣe páńlé ẹ jáwọ́ all protest ẹ̀mí àbdáyọ̀bẹ tẹ́ bá bọ́ sọ́wọ́ mo mọ tójú mi rí o ò lè ronú fúnra ẹ̀ o ò lè jẹun fúnra ẹ̀ o ò lè sùn fúnra ẹ̀ o ò lè jí fúnra ẹ̀ ọmọ tí ò jọ ọmọ kékeré ọmọ tó lè bí lọ ló máa control ẹ̀ ẹ lè máa sọ̀rọ̀ lọ́wọ́ ní àsìkò ẹkún wà ní prison àsìkò ẹ̀rín wà àsìkò ijó wà gbogbo ẹ̀ ló wà ń bẹ wọ́n sọ pé wọ́n á ní táyà kúlà wọn ò lè sọ lẹ́ẹ̀mejì kúlà ó lọ wọnú sẹ́ẹ̀lì ẹni ó lè jago 2 ọ̀sán ìrìn òkun ẹ̀hún gbọ́dọ̀ sùn ó dẹ̀ ní ẹ̀wọ̀n na your mate ayé mi níbẹ̀ níbi tó ti ń control minister ẹ̀ tó máa sọ pé minister wà níbi ẹnìkan sọ̀rọ̀ Bobrisky kìíní kan Bobrisky tó bú sẹ́kúnjọ́ kejì pa tó ń yí ńlẹ̀
tọ́lú sọ ẹ lọ gbé sí ìtàbọ̀ náà gbé sí wọ́n á gbé sí ìtàwọn gbé mi sínú ilé. The second day tó dé ó bú sẹ́kún gbàgà tó ń gbé ẹ̀yìn tí bọ̀ jẹ́ ó gbàgbé rísìkì bọ́ọ̀bù ló fi ayé su lẹ́sẹ̀kẹsẹ̀. ìkan wá bá mi lọ́jọ́ mo rí I was there. èmi lèmi ṣe wà èmi tí mo pé bíbá ilé mi máa kó sí tèmi lọ èmi àwa ṣe kíní kan òun ṣe báyìí. so ó ní bọ èèyàn ọmọ kan bẹ́ẹ̀ ọmọ kan bẹ́ẹ̀. pẹ̀lú bí mo ṣe wà nínú ìnira tó èèyàn mẹ́ta ni ó jáde through mi. aláwọ̀ lọ́ọ̀yà kan tó jó lóòótọ́ lọ́ọ̀yà Abíọ́dún Mama Gani Fáwẹ́hìnmí wọ́n wà ń bẹ pé àwọn yẹn wọ́n kàn ṣe free kíní ni pé ta ni ó dẹ̀ gbé ẹni kíní ẹni kejì àwọn kan tó ń ṣe àwọn kan lọ́wọ́ báyìí mo sọ pé kí gbogbo ayé ẹ̀rọ mi níṣẹ́ o tó bá rí nǹkan jẹ àwọn èèyàn mọ̀ tún mọ̀ freedom o when you drink garri with groundnut tí mo ṣe pé wọ́n sọ pé lọ́wọ́ bẹ̀rẹ̀ ọjọ́ mi wọ́n lè má ṣe wá fún dídí oṣù kan kí ló fẹ́ ṣe protocol ni ó ṣe gbà nìyẹn in fact ẹ̀wọ̀n mi ìmọ̀ bò mí o ìjọba ń gbìyànjú tó bá lè ṣe bó ṣe ń ṣe lẹ́wọ̀n yẹn fún àwọn ọlọ́pàá Nàìjíríà tí ìjọba kàn lè race wọ́n reform wọ́n máa handle security Nàìjíríà torí àwọn correctional officers yẹn ẹjọ́ ìjọba mú fàsìkò yìí bẹ́ẹ̀ yín kó ṣe pé torí pé mo lọ sẹ́wọ̀n àwọn correctional officers wọ́n fojú mi rí o ṣùgbọ́n ẹ bá mi increase owó wọn ẹ jẹ́ kí wọ́n ní life ẹ ń try ṣùgbọ́n ẹ jọ tó ṣe tó ń ṣe pọ̀ wòlíì ni wọ́n láti reform ẹni tó gbà pé criminal lòun ó wá dẹni tó ń teach èèyàn tó dẹni tó ń jó irin tó dẹni tó ń ṣe artwork tó dẹni tó friends kìíní ló wà bẹ carpenters tailors wọ́n ní wẹ́dà wọ́n ní oríṣiríṣi wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn. ìbá mi dúpẹ́ lọ́wọ́ Yomi Fábíyì o Yomi Fábíyì akọgun the Spartacus torí mo gbogbo àṣírí yẹn ni ó ṣe ń já pìtàpìtà tẹ̀sírí yẹn ó mọ̀ mí dáadáa ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ Zainab ọmọ lálùbáríkà Amalia Germany wọ́n dúró àwọn lọ́ọ̀yà mi ẹ ṣe SON Babátúndé Ọ̀gálà SON Dàda Wosika ẹ ṣe mo rí yín mo kí yín ní Kẹpẹlà ó ṣe àwọn èèyàn dúró tán apàṣẹ gbogbo àwọn èèyàn bíbí Bíọ́lá ó ṣe thank you gbogbo àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ ò ní jáwọ́ láéláé má mi kàn ogun láyé ìkan ló máa fọwọ́ mú tó bá fẹ́ gbáyé pẹ̀lú dùnú ó máa ṣe jákujàku ẹ wo ẹgbẹ́ àtẹnìkan sọ̀rọ̀ Ìyábọ̀ pé Ìyábọ̀ ṣe kí ni mo ní Ìyábọ̀ Òjó product mi ní ní kó bàjẹ́ mi fẹ́ kóbìnrin ní problem mi fẹ́ tí Ìyábọ̀ wá dà kò yé mi tá bá tiẹ̀ ṣẹ́ra wa ṣé bóyá kábìrà wa léèrè ó tó dùn mí jù ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ni pé ojú mọ̀ pé ó ti fi Priscilla àtọmọ ẹ̀yẹn sọ mi nígbà tó kéré mo wà nílùú Péjú oníṣọ̀kan nílùú Péjú gbà èmi wá gba CD ta ṣe fún Lagos State so afẹ́ ṣe bí 50 sọ ni wà lóun lè ṣe mo ṣe rí ni ó dẹ̀ yọ mọ́ mi ní ṣọ́ọ̀bù òun lélẹ̀ mi Ìyábọ̀ Òjó dẹ̀ wọlé ó dẹ̀ fa ọmọ méjèèjì yẹn ṣọ́ mi mo pààkì mọ́tò wà lọ ra rap suya táwọn mọ́là máa ń rà ó wà lọ kò má dé bí almost 2 hours bá pàmò sẹ́ni pé ẹni tó lọ ra suya fún wa ẹja wa lọ làbá bá fi ọmọ mi kan ti àwọn ọmọ yẹn after the 2 hours mo ti wà pẹ̀lú àwọn ọmọ yẹn nínú bẹ̀ n bá wà lọ́ngbà tí màá débẹ̀ àti ibi suya yẹn ṣe ibi tó yẹ kọ́ lè débẹ̀ tí màá lóun fẹ́ ra suya àwọn èèyàn tó ní so òun ti mọ mọ̀ pé yára yẹn ló ń gbé wọ́n tó dùn mí ni pé wọ́n wá sọ fún mi pé Ìyábọ̀ Òjó sọ wípé mo sọ pé òun sóògùn owó mo wá ní oògùn ẹni ẹni sọ fún òun nígbà yẹn which means òyìnbó mọ̀kùmọ̀ tí mo ṣe pé àwọn mẹ́ta ló sóògùn òun iṣẹ́ tíátà Lizzy Anjorin Bobrisky Ìyábọ̀ Òjó Lizzy Anjorin gan tí mo tiẹ̀ emphasize lé lórí ọjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ lọ́ọ̀yà méjì ni ọkọ ẹ̀ mú wá Bobrisky ni wọ́n sọ fún òun nígbà yẹn ó sọ pé kọ́mẹ́díà ni bàbá yìí náà ó kàn fi ṣeré èmi kàn fi tèmi mo wá ní káàtì ìwá ni mo sọ bẹ́ẹ̀ o ò lè gbé fóònù pé a pàdé ní patí o endorse òyìn kúmọkúmọ o ní àbájẹsà àwọn èèyàn lè máa ń dárúkọ má bínú o ní àyè ìta mo wà ń ta o dẹ̀ gba o dẹ̀ endorse òyìn kúmọkúmọ mo dẹ̀ wípé kí ni òyìn kúmọkúmọ it's just a concept to make people laugh. mo sọ pé Bobrisky tí wọ́n sọ owó jákujàku tó ń sọ nípa ẹ̀yẹ tọ́ba yọ wọn pé ó ń ṣe bí cartoon kankan kiri ọmọ yẹn wà reliable. ó padà sí ó di Idris bẹ́ẹ̀. kò lè wo èèyàn báyìí tó bá gbé oúnjẹ wá fún un ó máa pín oúnjẹ yẹn bí mo ṣe ń ṣe gọgọ mo ní ibi Ọlọ́run mú wa wá láti wá mọ̀ pé tó bá mu gàrí ńlẹ̀ ẹ àwọn kan wà níta tó ń jìyà o ní mo fi sọ ara mi di ambassador àwọn ẹlẹ́wọ̀n. ẹ̀yin ambassador lẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni kí ló fẹ́ ṣe mo fẹ́. kí ni English na prisoners ambassador. mo fẹ́ máa visit gbogbo prison bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn kan wà tó ń ṣe 75%. bíbí ìwọ náà gbọ́ nǹkan táwọn èèyàn oníbọn ṣe ń di ẹ̀ mú bẹ̀ yẹn tí mo wà ń bẹ̀ àwọn ẹni tó jókòó tó ń sọ pé àǹtí bíbí wọ́n rò pé wọ́n ládájọ́ wọ́n rò pé wọ́n ní lọ́ọ̀yà ẹlòmíì ìjọba ò mọ ohun tó gbé dẹ́wọ̀n ìgbà tí mo débẹ̀ ní gbogbo ohun tó ń sọ lórí náà tí mi ò kákún mọ́ tí mo rí pé torí àwọn criminal mọ̀ra wọn débi tẹ́yù àwọn lálọ́ rọ́ọ̀bù kìíní náà àyìn kan sọmọjọ́ kan ọjọ́ kan wà bẹ́ẹ̀ lọ gba 7 million kan àwọn ń bọ̀ àwọn wà ní white àwa nínú golf bá a ṣe lọ ní odò bàbá rí Fúnkẹ́ Akíndélé nínú gbé tó wá sí báyìí I love your dress lọ́yẹ̀ wéré ó ní ẹrú dẹ̀wọ̀n lọ kò mọ àwọn tó ń kí ó ní Fúnkẹ́ Akíndélé mọ̀ wọ́n wọ jàlámíà white
ó ní wá sọ pé ó mọ̀ àsọkọ̀ wọn àdúmáyà ìwúra wọn ó ní wá sọ pé ó ní àwọn àrùn yóò mọ àwọn tó ń kí ó ní operation dẹ́kun táfi they will tell you the truth. ṣé tí n bá sọ pé Ọbásanjọ́ gun kẹ̀kẹ́ rálì lọ sí Jerusalem sórí òní tí n bá ní bàbá wa ò ní rìsà afẹ́fẹ́ ẹ̀mùsẹ̀tà níwúrà sórí òní I am just creativity. But who said that has got anything to do with the fight tí Abojo fight? Hello, ibi tí wọ́n rò gbà nìyẹn. Obìnrin tó yẹ mọ̀ sọ pé mi fẹ́ máa ń bá yín sọ̀rọ̀ púpọ̀ torí máa ń gbèsè ra yín lẹ́yìn. Mo rántí ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá kan ní Baba Ijesha, I have offended your spirit. You have to forgive me. I don't know Princess so it's not my fault. But mo kàn fẹ́ kó mọ̀ pé tí obìnrin kan bá wà nípò tó ga téyì tó kéré bá wá fẹjọ́ ọkùnrin sùn obìnrin yà kọ́kọ́ rántí tí ọkùnrin ti ṣe fún òun rí. Hello, oníkìló ní ṣe tó bá dá sọ̀rọ̀ níbi ọ̀sẹ̀ máa ń dá sọ̀rọ̀. Colleague mi yẹn tó bá gbọ́n ọkàn sí mi wàá gbé fún un. Baba Ijesha gbọ́dọ̀ sọ pé ó di dáàdì mi ò dá. Tí máa sọ pé mo sọ bẹ́ẹ̀ nìyẹn kí ló fẹ́ ṣe? Èmi ń sọ bẹ́ẹ̀ kìíní kan. Ẹni tí wọ́n fi ìkàlọ̀ tó gbà ń tó fẹ́ ṣe wà nú ẹ̀ tẹ́lẹ̀ ni. Ẹ̀ ń jà fún hello. Tó bá fọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n kọ̀ mi ní kó má sọ̀rọ̀ but inú mi dùn pé gbogbo àwọn stories tá à ń gbọ́ lórí lines irọ́ ló pọ̀ jù tó dẹ̀ ń já. Ẹnìkan rèébù mi, ẹnìkan fọwọ́ kàn mí dì, ẹnìkan fọ. Ìjọba gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ torí wọ́n mọ̀ pé irọ́ pọ̀ ní tí n bá sọ nǹkan tójú mi rí ní pàǹtí ẹ̀rọ Ọlọ́run á bá ẹ̀ ká fi yẹn lẹ̀. ti gbọ́ òun o lẹ́nu ẹni tó sọ̀rọ̀ yìí ẹ gbọ́ bí wọ́n ṣe yànnàná àwọn ọ̀rọ̀ ọ̀hún débi pé gbogbo nta ò tí ì mọ̀ pátápátá òun náà láti fi yé wa báyìí nítorí pé n tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan ni mo ṣe máa ń sọ fún wa wípé bí nǹkan ṣe rí lákà ọ̀dọ̀ ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tọ́ ìkànnì tẹ́ ń wò yìí náà ni Yorùbá Parapọ̀ TV ojú tẹ́ fi ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá ojú ọ̀hún ò ní fọ́ o etí tẹ́ sì fi ń gbọ́ wa etí ọ̀hún ò ní dì a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ni o búburú kan ò ní ṣe yín. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.